mi ìwọ lọ́ọ́ kọ́lé fún mi ó ra mọ́tò fún mi ó ra gbá ó ra wo ó ṣe kókó bàbá àsásùn èmi lérò pé this is the high time tó yẹ kẹ́yìn òbí ṣọ́ra o torí àwọn ọmọ kan wọ́n ti ń tèkì àwọn ọ̀rọ̀ yín yẹn serious more than ibi tó yẹ kó lè dé to the extent wípé ẹ̀mí ara wọn gan ẹ̀mí èèyàn kò wá ju wọn lójúmọ́ láti lè fi meet up pẹ̀lú àwọn demand yẹn because wọ́n rí wípé táwọn ò bá ṣe àwọn nǹkan yìí fún yín àwọn já yín kulẹ̀ àti pé ẹ̀yin òbí kan wà tó yẹ pé ọmọ yín ò ní tì mí wọn ò ní tì tó gèlè tè ẹ̀fẹ̀ kan mọ́ mí fìn ó bẹ́tà kẹ́ ẹ lọ wáwọ́ rẹ bọlẹ̀ o bí bẹ́ẹ̀ kọ́ kẹ́ mọ́ padà lọ́mọ gbóúnjẹ fún ọ lẹ́yìn ìjàgà ṣe ráwọn àwòrán tí mo tò sókè yìí láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìkan lára àwọn méjì yìí ló ti mọ eléyìí rí wọ́n ló sì mọ fojú wò wípé bóyá ó wá láti ìdílé olówó ni bóun àtọ̀rẹ́ rẹ̀ ṣe jọ dágbọ́nù wípé owó tá à ń wá yìí ó mọ ọmọ tí àwọn lè jí gbé táwọn òbí rẹ̀ ó lè san owó yẹn fáwọn bó ṣe jí ọmọ ń gbé nù nígbà tán jí gbé tán pé àwọn fámìlì ọmọ wípé báyìí 100 million làwọn ó gbà o àwọn èèyàn sáà ní 100 kíni àwọn ò ní agbára 100 million o kò sí 100 sin gbáyé lọ́wọ́ àwọn in tó wà ń bẹ̀ náà ni wípé kán dákun kán bá wọn reduce ẹ̀ èmi ni tí tòótọ́ kí n mọ́ fa ọ̀rọ̀ gùn wọ́n sà pa á wọ́n wá pa á nìyẹn because wọ́n mọ̀ pé táwọn ò bá pa á bóyá àṣírí lè tú wọ́n wá pa á nígbà wọ́n á pa wọ́n á pe àwọn family yẹn pé ó wà lọ hospital àwọn rọ̀ṣẹ̀ lọ sí hospital ara rẹ̀ ò yá o káwọn ẹbí bó tiẹ̀ jẹ́ 200,000 náà bá ní kán send ẹ̀ káwọn fi lè tọ́jú ẹ̀ làwọn èèyàn náà gbọ́n sìgàsìgà náà send 200,000 níbi tí wọ́n ti fẹ́ lọ cash out owó lọ́dọ̀ POS ibẹ̀ lọ́wọ́ ti bà á nígbà ọwọ́ wá bà á tí àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìyà tán kó kùkùbákù fún ni ló wá jẹ́wọ́ wípé òun fẹ́ tọ́jú àwọn òbí òun àti pé àbúrò òun kọ́ṣẹ́ kò tí ì rówó ṣe freedom òun fẹ́ ra irinṣẹ́ fún ṣé ojúṣe ọmọ ni láti tó bá tiẹ̀ jẹ́ pé ó ti dàgbà débì kan kí ni ọjọ́ orí àwọn eléyìí tó ti ń sáré 100 million kí ní bá 100 million kí ní ọmọ tó fi ń ṣe kí lọ́jọ́ orí wọn tó ti di wípé wọ́n ti wò wípé káwọn ọmọ jí ìrò àwọn gbé láti gba ransom lọ́wọ́ wọn ìdí ni tí mo sọ fẹ́ yìí òbí pé ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ àwọn ọmọ kan wọ́n tèkì gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn serious more than tẹ́yìn gan lérò kò sẹ́lẹ̀ ọmọ náà tí ò ní gbàdúrà kó sanjọ́ fún àwọn òbí rẹ̀ ṣùgbọ́n mo rò pé kàdákàdá díẹ̀ nítorí wípé kí ni ọlọ́mọ jẹ́ ara burú àwọn ọmọ èyí ní tí wọ́n ti bá sọ pé ń pèrò oko ọba kọ́lọ́n kó ṣàánú ni o mẹ́wàá nǹkan o ọ̀rẹ́ tọmọ rẹ bá ti rí tó ti tójọ́ mẹ́ta mọ́ gbà láàyè kó lọ o kódà àgbàlagbà gan ọ̀rẹ́ ó ti tójọ́ mẹ́ta tá a ti ríra we have to be very careful èèyàn kò sí èèyàn nú èèyàn mọ́ ní ìsìn kọ́lọ́n kó ṣàánú kó mọ̀ sọ àní o ṣe ti gbọ́ alájìkẹrin iná o ẹ bá ń like ẹ comment ẹ share o.